mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, mo kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ ológo, àwa tí a gbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022. Gbogbo wa pátápátá mo kí wa pé a kú oríire, a kú oríire o, a kú oríire o. Yorùbá ti dòmìnira o, orílẹ̀-èdè Yorùbá ti dúró o. A ò ṣẹrú mọ́ o, a ò ṣẹrú mọ́ o, a ò ṣẹrú mọ́ o. Àkókò ti tó gbogbo wa pátápátá láti tú yáyá tú yàyà lógúnlọ́gbọ̀n. Tá a bá ti gbọ́ ìpè tí ìpè bá ti dún, ká máa múra láti máa lọ sí gómìnà ọ́fíìsì wa ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tá a ní lórílẹ̀‐èdè Yorùbá. A ní Kwara, a ní Kogi, a ní Èkó, a ní Ọ̀ṣun, a ní Èkìtì, a ní Oǹdó, a ní Ọ̀yọ́. Gbogbo wa la jẹ́ mẹ́jẹ̀ẹ̀jọ yìí. Olúwa ti gbọ́ ìpín àti ẹ̀bẹ̀ wa. Olúwa ti gbà wá wọlé sí ìgbìmọ̀ àjọ àgbáyé. Ìgbìmọ̀ àjọ àgbáyé tí a mọ̀ tán máa ń pè ní United Nations. Wọ́n ti fọwọ́ sí ìwé wa. Màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrín Abíọ́lá lọ́lọ́run lò fún wa o. Màmá ní ìkáyé, màmá rere, màmá dáradára, màmá ṣiṣẹ́ dé ọ̀dọ̀ Queen Elizabeth. Ó sọ fún ọ wípé okùn tó fi so wá pọ̀ ní 1914 ó ti já o. Ó sọ fún wọn wípé okùn tí ẹ fi so wá pọ̀ ní 1914 ó ti já o títí da 2014 àti pé ọgọ́rùn-ún ọdún tí a jọ ṣe àdéhùn pé tí ẹ bá mọ̀ wípé ìbágbépọ̀ yóò dánmọ́rán oníkàkú máa bá tiẹ̀ lọ. Màmá ṣiṣẹ́ yìí dé ìgbìmọ̀ àjọ àgbáyé. Ìgbìmọ̀ àjọ àgbáyé lè fọwọ́ sí ìwé wa. Wọ́n wá pè wá ní orílẹ̀-èdè. A ti padà di orílẹ̀-èdè o. Orílẹ̀-èdè Yorùbá la ti ń padà jẹ́ o bá a ṣe wà tẹ́lẹ̀ kó tó di pé lọ́lùgàdì so wá pọ̀ ní 1914. Lọ́lùgàdì àti àlẹ́ ẹ̀ ìkà náà ṣe sí wa o. Ìkà ni àwọn lọ́lùgàdì àti ìyàwó ẹ̀ ṣe fún wa o. Ọlọ́run ló wá sọ pé àkókò tó láti bọ́ kúrò nínú oko ẹrú. Oko ẹrú amúnisìn. Àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀, ìjọba amúnisìn, ìjọba jíríyà àti bọ́ lọ́wọ́ wọn. A ò bá wọn jíríyà mọ́. Gbogbo wa èrò kò ṣeun tì. Gbogbo ọmọ Yorùbá mo kí yín pé kú oríire. Àdúrà yín ti gbà. A ti bọ́ kúrò lóko ẹrú. A ò ṣẹrú mọ́. A fẹ́ lọ máa yọ ayọ̀ òmìnira. Àwọn adelé wa ń bọ̀. Màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrín Abíọ́lá wọ́n ń bọ̀ pẹ̀lú Olori Adele sílẹ̀ Yorùbá láti wá bẹ̀rẹ̀ ìjọba ara wa. Tẹ́ bá wo àwọn ìwé tá à ń pín tó wà lọ́wọ́ yín yẹn, tẹ́ bá wo àkọlé ẹ̀ ní òmìnira Yorùbá 2022. Àkọlé ẹ̀ tó wá sọ fún wa wípé ìdí tí àkọlé ẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé òmìnira Yorùbá 2022 ni pé a ti jáde kúrò ní Nàìjíríà ní oṣù kọkànlá ogúnjọ́ ọdún tó kọjá. Òun la jáde kúrò ní Nàìjíríà tá a ṣe declaration wa. Àwa Yorùbá ti dúró. Buhari ti mọ̀ sí, Tinubu ti mọ̀ sí. Wọ́n ti gbé lẹ́tà wọn wípé Yorùbá ti dá dúró. Àwọn gómìnà gbogbo wọn ló ti mọ̀ pé Yorùbá ti dá dúró. A ò ṣẹrú mọ́, a ò ṣe Nàìjíríà mọ́. A ti bọ́ kúrò lóko ẹrú. Ẹ máa jó, ẹ máa yọ̀. Àkókò òmìnira wa ti dé. Jésù sọ wípé tọ́mọ bá ń sọ ní di òmìnira, ẹ̀yin yóò di òmìnira ní tòótọ́. Ṣé ẹ rántí pé Ísírẹ́lì wọ́n fi wọ́n sìnrú fún 430. Ṣé ẹ rántí pé bàtọ́ àkókò òmìnira wọn dé? Olúwa gbé Mósè dìde fún wọn. Mósè tó gbé dìde fún wọn, òun ni òyọ́ ìrìnàjò yẹn. Ṣùgbọ́n Jóṣúà àti Kálẹ́bù wá yọ ìrìnàjò yẹn lẹ́yìn òrẹ́yìn sílẹ̀ Kénáánì. Bẹ́ẹ̀ mọ́ ló ṣe rí o. Nígbà tí bàbá wa
Pọ́fẹ́sọ̀ Akíntóyè àti Ìgbòho tó bẹ̀rẹ̀ ìrìnàjò náà wọ́n yọrí ẹ̀ sí Kútọ́nù. Màmá wa tí mi sì Modúpẹ́ Onítìrí Abíọ́lá àwọn gbé wọ́n ti bẹ̀ gbé wọ́n yọrí ìrìnàjò yẹn ṣèbúté Ògo. Ìdí nìyẹn màmá wa tí mi sì Modúpẹ́ Onítìrí Abíọ́lá màmá rere wọ́n ń bọ̀ o láti wá bá wa yọ láti wá bẹ̀rẹ̀ ìjọba Adélé. Ìjọba Adélé Olori Adele ló ń bá màmá bọ̀ láti ìlú òyìnbó. Tọ́ bá ti dé tá bá ti gbọ́ ìpè ẹ jẹ́ ká tún yá tún yàyà lógúnlọ́gbọ̀n ká máa múra láti lọ pàdé ìjọba Adélé tí í ṣe orílẹ̀-èdè Yorùbá, ìlú olómìnira, ìlú tí Ọlọ́run ti bá wa lọ́wọ́ sí. Olúwa ti gbà fún wa o. Ẹ̀yin ọlọ́pàá wa, ẹ̀yin àmì wa, ẹ̀yin navy wa, ẹ máa jó ẹ máa yọ̀. Àkókò ìrì ayé yìí ti dé. Ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá ni o. Ẹ̀yin tẹ́ bá jẹ́ Yorùbá ni ọlọ́pàá, ẹ máa gbàkóso báràkì yín. Ẹ̀yin tẹ́ bá jẹ́ Yorùbá ní àmì, ẹ máa gbàkóso báràkì tó wà nílẹ̀ Yorùbá. Torí náà kọ́ a ti jáde ní 20 oṣù kọkànlá ọdún yíya 2022 tó lọ yìí o, òun la jáde o, a ti dòmìnira o. Gbèsè tá a jẹ títí di 20 yẹn òun la fẹ́ san mọ́ o ní gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ẹ̀ ń kọ́ a ò san gbèsè míì mọ́ o torí pé ìjọba Adélé máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn òṣọ́ka. Tó bá ti ń bẹ̀rẹ̀ gbogbo wa ká túyáyá túyàyà lógúnlọ́gbọ̀n ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa ní gbogbo ìpínlẹ̀ 8 tá a ní lórílẹ̀‐èdè Yorùbá ká lọ pàdé ìjọba Adélé àti màmá wa tí mi sì Modúpẹ́ Onítìrí Abíọ́lá. Màmá rere àyà rere àní ìkáyé màmá dáradára. Ṣé ẹ rántí ìyàwó Abíọ́lá ọjọ́ yẹn òun là ń sọ o. Tí wọ́n wọ ẹ mọ̀ pé màmá yẹn òun ló jàjàjà títí wọ́n fi ti bọ́ sí pé ó restore democracy ní Nàìjíríà. Wọ́n dá ìjọba tiwantiwa padà. Màmá yẹn fèsì amóhùntàn bàtún pa ọkọ ẹ̀ tó ń jẹ́ kọ́kọ́ ẹ̀ ológun ẹ̀ lò. Ṣé a rí pé ìjọba mùjẹ̀mùjẹ̀ wọ́n pa ọkọ ẹ̀ lọ́jọ́ nígbà yẹn wọn ò jẹ́ kó ológun ẹ̀ lò. Ṣùgbọ́n màmá yìí Olúwa gbé pamọ́ fún wa. Wọ́n pa ìyálé ẹ̀ Kúdírà Abíọ́lá wọn ò jẹ́ kó ológun wọn lò. Bọ̀tìgbà tọ́lọ́run máa wá ṣe Ọlọ́run bá wa gbé màmá yẹn pamọ́ torí ọjọ́ òní yìí lọ́lọ́run fi bá wa gbé pamọ́ o. Màmá dáradára tí Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá ó jàjà ṣẹ́gun ó jàjàyè ó lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n gbà wá wọlé sí ìgbìmọ̀ àjọ àgbáyé pé orílẹ̀-èdè Yorùbá ti dúró àti dòmìnira. Ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa gba ìwé pélébé yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ẹ máa rí iṣẹ́ mbẹ̀ ẹ máa rí ibi tó kọ sí www.retiodoyoruba.org. Ẹ bá rẹ́jísà síbẹ̀ o ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ fẹ́ join ní sójà tẹ́ fẹ́ join ní army tẹ́ fẹ́ join ní navy air force gbogbo apápátá ẹ jọ̀ọ́ ẹ máa bá rẹ́jísà sínú ẹ̀. Ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ kọ̀ǹtrátọ̀ agbaṣẹ́ṣe ẹ máa rí mbẹ̀ www.agbaṣẹ́ṣeleyoruba.com. Torí náà kọ́ ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀. Àkókò ìrì ayé wa ti dé a ti dòmìnira a ò sí nílẹ̀ jíríyà mọ́. Ohun tó ń jẹ́ jíríyà a ò ní bá wọn rí mọ́ lórúkọ Jésù o. Olúwa lóhùn kò ṣeun tì a máa gbọ́ ìgbìyà àti ẹ̀bẹ̀ wa lórílẹ̀‐èdè Yorùbá yìí o èyí tó ti dìlú olómìnira yìí o. Àwọn adarí wa tí wọ́n fi fún ìyà jẹ alájọjọ́ tó ti pẹ́ a ti bọ́ lọ́wọ́ wọn o. Wọ́n ti tà wá sínú oko ẹrú pátápátá. A ò yíyé wọn ò sọjí a ò mọ̀ wọ́n ti tà wá. Wọ́n tó bá ti wá rí owó wọ́n wá lọ wọ́n ní pé kí àwọn àjèjì Chinese wọ́n lọ máa ṣe ìwakùsà wa. Àwa la ní góòdì àwa la ní gbogbo nǹkan tó wà níbí àlùmọ́nì ilẹ̀ wa wọ́n bẹ̀rẹ̀ sí ń wá. Wọ́n bá ti gbé wọn dé wọ́n ní kó ba oko wa jẹ́. Àwa tá ti ń dá oko lórí ilẹ̀ fún odidi 20 ọdún ọjọ́ kan ṣoṣo báyìí wọ́n ní kí Chinese bu ọbẹ̀ á lè bẹ̀ sí ba gbogbo yẹn jẹ́. Ọlọ́run ti wá gbà á lọ́wọ́ báyìí o. Àwa la ní ohun ìní wa o. Ẹ má jẹ́ kó tàn yín jẹ mọ́ o. Ṣé bẹ́ẹ̀ rí Gabon ti dòmìnira àwọn náà ti gbara wọn lẹ̀ lọ́wọ́ adarí burúkú tó ń darí wọn láti bí 50 èyí jẹ́ pọ́n tó ti ń darí wọn. Ìyẹn bàbá àti ọmọ ní Gabon
tìbátà rẹ̀ tó tí Ọlọ́run wá fẹ́ gbàdúrà wọn tí Ọlọ́run ò gbàdúrà wọn Ọlọ́run gbọ́ ìgbé àti ẹ̀bẹ̀ wọn Olúwa gbà wọn kúrò lóko ẹrú àwọn ìjọba kí ló ń pe ológun wọ́n gbàjọba ńbẹ̀ wọ́n gbàjọba ní Niger wọ́n gbàjọba ní Burkina Faso wọ́n gbàjọba ní gbogbo àwọn African country náà ti bẹ̀ sí ń gbàjọba báyìí o iye wọn ló ṣí o ẹ jẹ́ kí iye wa tiwa náà ṣí ká bọ́ kúrò lóko ẹrú ayé máa sọ pé ó sì máa dà kí ló ń dára àdúrà tẹ̀ ń gbà Ọlọ́run ti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ yín ní ìdí àti tẹ́ máa sọ pé ẹ fẹ́ lọ sórí òkè ẹ fẹ́ lọ pẹ̀tẹ́lẹ̀ ẹ fẹ́ lọ kíní kan ní ìdí wọ̀nyẹn mọ́ ẹ máa lọ sí gómìnà ọ́fíìsì gbogbo ìpínlẹ̀ méjèèjọ ni ẹ̀tọ́ wa wà eléyìí tá a gbàdúrà yìí ti tó gẹ́ Ọlọ́run ti gbé ìgbé àti ẹ̀bẹ̀ wa àwọn tó jókòó lẹ́tọ́ wa àwọn ni adarí burúkú wọ̀nyí àwọn ló jókòó lórí ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká lọ bẹ̀ ìgbà yẹn la máa mọ̀ pé àdúrà wa ti gbà ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká tú yáyà lógún lọ́gbọ̀n ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa ká lọ pàdé ìjọba Adélé tí yóò bẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá ti dìlú olómìnira a ti dorílẹ̀-èdè a ti dòmìnira a ò ṣẹrú mọ́ èwo ni pé kí ọmọ ẹlẹ́ran kó máa jẹ́ kó máa wà kísà èwo ni pé kí ọmọ ẹlẹ́ran kó máa jẹgun àbí kí ọmọ aláṣẹ máa wà kísà kò sí wọn tó jọ bẹ́ẹ̀ mọ́ o àwa ló ní gbogbo nǹkan ìní wa àlùmọ́nì ilé wa àwa la ní o gbogbo tó fi ń sọ̀rọ̀ ní gbogbo tó ń pè àpapọ̀ Nàìjíríà lẹ́ni iye ọ̀dọ́ wa náà ti ń rí o orílẹ̀-èdè Yorùbá náà ti ń rí o tẹ́ bá wo bítúmẹ̀ tó wà lágbàbú ó tó wa o òun làwọn Canada ní òótọ́ fi develop ara wọn o àwa ni second largest àwọn ni first largest gbogbo bítúmẹ̀ ti wá about 16 atm ó rí ìṣìjú tí wọ́n lọ o ṣe rí báyìí kí ló dé táwọn tó wá fi wá sọ sínú oko ẹrú obìnrin kan ó ju ọmọ ẹ̀ sínú omi láàárọ̀ yìí ní Lagos Ìbàdàn expressway ìbàtẹ́ pé ó ti sun ayé ti sun ọ̀run ti kọ́ pé kí lòun fẹ́ ti báwo lè fẹ́ tọ́jú ọmọ ṣe rí bẹ́ẹ̀ àwa aládẹ ní gbogbo ohun ìní wa ni kí lẹ́nu bíbí wa jẹ wá níyà àwọn adarí burúkú wọ̀nyí tó bá ti wá kó gbogbo ìní wa wá ní ká lọ máa gbàdúrà ṣe rí àwọn ìránṣọ́lọ́run lèmi náà o ìránṣọ́lọ́run àwọn náà ilé tó ń pa mẹ́ lójú àwọn náà máa sọ pé ká máa gbàdúrà wọ́n tún máa gbowó owó wa eléyìí tó tún wà lọ́wọ́ tún gbà á ẹ̀sìn bá sọ pé ká máa gbàdúrà àdúrà owó ni wọ́n tún gbà á ṣùgbọ́n àwọn tó wà nínú ìdí gbogbo ń tà ń sọ wọ̀nyí àwọn gbogbo ní ìjọba mùjẹ̀mùjẹ̀ àwọn adarí burúkú wọ̀nyí àwọn ló jókòó lórí ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká lọ bẹ̀ ká lọ bá wọn ká lọ sí gómìnà ọ́fíìsì wa lógúnlọ́gbọ̀n ká lọ pàdé ìjọba Adélé Olori Adele ń bọ̀ Ìbàdàn láfi ṣe oríkò ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá ibẹ̀ láti bá jókòó ṣe ìgbìmọ̀ àbádòfin òfin wa Yorùbá la fẹ́ fi kọ́ Yorùbá ló fẹ́ máa sọ o a ò sọ èdè amúnisìn mọ́ o èdè amúnisìn yẹn òun ló gbélé wa lọ́wọ́ wọ́n gbèdé wa lọ́wọ́ wọ́n gbèdé amúnisìn lé wa lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ti gbóyìnbó ẹ ò lè kàwé tẹ́ ẹ̀ bá ti gbóyìnbó wọ́n lórí ti dọ́ta tẹ́ ẹ̀ bá ti gbóyìnbó wọ́n ní kó lọ máa ṣèṣọ̀yẹ̀ fún yín wọ́n ń ṣe ló ti ra irọ́ ló ń pa ó ń tàn wá ní ẹ má dá wọn lóhùn èdè náà fi mọ orílẹ̀-èdè ẹni tó kàwé àti ẹni tí ò kàwé máa ríṣẹ́ ṣe lórílẹ̀-èdè Yorùbá yìí èyí tá ti dìlú olómìnira yìí ìwé tá à ń pín fún yìí ẹjọ́ ẹ máa bá wa gbà kẹ́ ẹ máa bá wa pín kẹ́ ẹ pín kí gbogbo àwọn tó wà lórílẹ̀-èdè Yorùbá pé àkókò ti tó o orílẹ̀-èdè Yorùbá ti dúró o a ò ṣẹrú mọ́ o àkókò òmìnira wa ti dé a ti dòmìnira gbogbo ọmọ Yorùbá ọmọ aládé ọmọ ológo tẹ́ bá ti ń gbàwé yìí tẹ́ ń tà fún yìí ẹ jọ ẹ máa bá wa wọnú ẹ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni o títí dé yunifásitì level ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni o èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ti jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ nígbà Awólọ́wọ̀ o ní 1979 to 1983
àjọ jàǹfààní èmi àti gómìnà tó wà lórí àlééfà yìí àjọ jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni o bọ̀ lẹ́ni báyìí níbo lètò ẹ̀kọ́ yẹn tún wà wọ́n ti gbé lọ owó náà wá ń gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa kàwé èdè tí ò ń ṣèdè wa ẹlòmíì àwẹ̀ kàwé wọ́n ní wọ́n fèèlì English wọ́n ní kò fọ́ fèèlì English ní WAEC a lọ gbé nǹkan jẹ apara ẹ̀ láì mọ̀ pé èdè náà fi mọ orílẹ̀-èdè èdè wa ló yẹ ká máa sọ àwọn China India ni gbogbo wọn Turkey èdè wọn ló ń sọ o tẹ́ bá dé gbogbo àwọn Cameroon ni o àwọn tó múlẹ̀tì wá èdè wọn ló ń sọ o ẹ̀yin nìkan lẹ́ ń ṣèdè amúnisìn o èdè tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ bá ti fi kọ́ mọ yín láti inú oyún wá pápá síbẹ̀síbẹ̀ wọ́n pàpà fèèlì English yẹn wọ́n náà fèèlì ẹ̀ ní WAEC ṣe rí pé ó mà ṣe o wọ́n ti tàn wọ́n pẹ́ lókè ń tàn wá jẹ láti ọdún pẹ́ èdè wa lè kó fi kọ́ wa orílẹ̀-èdè Yorùbá tó dúró yìí èdè Yorùbá la fẹ́ máa sọ ń bẹ̀ o ìwọ tó bá ti fẹ́ sọ èdè amúnisìn a máa ní separate language school fún ẹ tó máa lọ máa kọ́ èdè ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n o ní ti orílẹ̀-èdè Yorùbá tó ti dúró yìí o èdè Yorùbá la fẹ́ máa sọ o òun la fẹ́ máa sọ o èdè Yorùbá la fẹ́ máa sọ o orílẹ̀-èdè Yorùbá ti dúró o orílẹ̀-èdè Yorùbá ti dúró o a ti dòmìnira o a kú oríire o gbogbo àwọn ọmọ kò ṣe òṣì gbogbo àwọn ọmọ káàárọ̀ ojíire ẹ máa jú ẹ máa yọ̀ àdúrà yìí ti gbà ẹ ti rí pàṣẹ àdúrà orin àdúrà ti bẹ̀ sí pa ọ̀nà ayé wa gbogbo apátápátá lápapọ̀ ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ tá bá ti ń gba ìwé yìí tá ń gbà yẹn ẹ jọ̀ọ́ àwọn tó ń wáṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ máa rẹ́gísà sí www.iretiodoyoruba.org ó ti wà ní ìwé yẹn tẹ́ bá tún rẹ́gísà àwọn agbaṣẹ́ṣe kọ̀ǹtátọ̀ ẹ máa rẹ́gísà síbẹ̀ yẹn www.agbaṣẹ́ṣeleyoruba.org ẹ jọ̀ọ́ ẹ máa bá wa rẹ́gísà sínú ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wáṣẹ́ ayé yín ti dára ẹ ti ṣoríire ẹ̀yin ọ̀dọ́ ìgbà yín ti dé ẹ bẹ́ rògbò yín lò ògo yín láti jáde ìràwọ̀ yẹn ò nà ní wọ̀kùnkùn ẹ̀yin ọ̀dọ́ wa àkókò ti tó ọwọ́ ti pẹ́ tó ti ń tẹ̀gọ́ yín rì wọ́n fẹ́ ká rògbò yín lò ẹ̀yin máa rògbò yín lò lákòókò yìí o gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ máa rògbò yín lò lórílẹ̀‐èdè Yorùbá yìí o orílẹ̀‐èdè Yorùbá ti dúró o àti dòmìnira o ẹ máa jú ẹ máa yọ̀ àfẹ́ kó jàjèjì sí yín la fi padà wá ṣẹ̀bẹ́ tí ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ tí ń rí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a ti ń wá síbí ṣùgbọ́n lélẹ̀ ta wá yìí o àkókò ire ayé wa ti dé àkókò òmìnira wa ti dé ẹ wọnú ìwé yẹn kẹ́ máa wò ó ohun tí a kọ sí ní òmìnira ilẹ̀ Yorùbá 2022 ó wà ń bẹ̀ ẹ máa gbàwé yẹn ẹ jọ̀ọ́ kẹ́ máa bá wa pín ẹ máa gbàwé kẹ́ máa bá wa pín torí pé òmìnira Yorùbá ti dé òmìnira Yorùbá ti dé a fẹ́ lọ pàdé ìjọba Adélé wa ìjọba Adélé èyí tí a mọ̀ sí provisional government a fẹ́ pàdé wọn ní gómìnà ọ́fíìsì wa ní àgbàlẹ́ àgbàká gbogbo àlà ń lọ o látúnyàtú yàyà lógún lọ́gbọ̀n ẹ̀yin ọ̀dọ́ ẹ ti ṣoríire ẹ ò wáṣẹ́ mọ́ ẹ kọ́ máa tọ́pẹ́ ti NYSC tẹ̀sí tó tán lọ́pẹ́ lọ́kẹ́ lọ́ máa fèsì àwọn oníjẹ kọ́ lọ́ máa rìkútù yín sí àmì kò sí wọn tó jọ bẹ́ẹ̀ mọ́ o kọ́ sọ pé kọ́ lọ́ máa fèsì ogun ó ṣe ogun lọ̀rọ̀ yín kàn àbí kò sí wọn tó jọ bẹ́ẹ̀ mọ́ o èdè náà bí mo orílẹ̀-èdè àti bọ́pọ̀ lóko ẹrú a ò ṣẹrú mọ́ bàbá wa a ò ṣẹrú mọ́ o ẹ̀yin màmá wa a ò ṣẹrú mọ́ o àwọn ọmọ yìí ò ní ṣẹrú mọ́ o ogun wọn ọmọ yìí ò ní wọmi o ẹ bá wa gbàwé yẹn lọ́wọ́ wọn ìwé yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa pín tẹ́ bá délé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ títí dé yunifásitì level ó wà ń bẹ̀ ètò ìlera ọ̀fẹ́ a máa tọ́jú arúgbó wa àwọn tó kàwé àti àwọn tí ò kàwé wọ́n máa rí iṣẹ́ ṣe ó ti wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín fún wọn ìjọba Adélé ó ń bọ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá wọ́n ń bọ̀ pẹ̀lú Olori Adele sórílẹ̀-èdè Yorùbá láti wá bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá ní pẹrẹu a ti sọ fún wọn nígbà tó ń dìbò pé ìbò tẹ̀ ń di o kò ní nǹkan ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 o lẹ́tà ń wà lọ́wọ́ wa
ọ̀nà pínpín yìí o ẹbẹ́ báwo lẹ́tà dáadáa àti kọ́ sí ìgbìmọ̀ àjọ àgbáyé pé ìbò tẹ́ ẹ dì kò ní nǹkan ṣe pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá 22 èyí tá a ti jáde ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá a ti jáde o àwa sọ fún wọn ní sábà dìbò wọn tán wọ́n ní ká lọ bẹ̀rẹ̀ ìjọba wa àti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá o ìwé ẹ̀ náà pínpín yìí o ẹ máa gbà o kẹ máa rẹ́gísà o ó máa jàjèjì sí yìí o ẹ máa gbà o èyí tẹ́ ń wáṣẹ́ ẹ máa rẹ́gísà síbẹ̀ www.iretiodoyoruba.org www.agbaṣẹ́ṣeleyoruba.com ẹ̀yin agbaṣẹ́ṣe kọ̀ǹtrátọ̀ ẹ máa ríṣẹ́ iṣẹ́ máa wà rẹpẹtẹ ní gbogbo ìpínlẹ̀ méjèèjọ tá a ní lórílẹ̀‐èdè Yorùbá ní Kogi, Kwara, Èkó, Ọ̀ṣun, Èkìtì, Ọ̀yọ́, Oǹdó gbogbo abábátá àti jáde kúrò lórílẹ̀‐èdè jíríyà a ò bá wọn jíríyà mọ́ àkókò eré ayé wa ti dé àkókò òmìnira wa ti dé àti dòmìnira a ò ṣẹrú mọ́ mo kí yín pé kú oríire o ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa nínú Olúwa àdúrà yín ti gbà ẹ ti máa rí ìpàṣẹ àdúrà bẹ́ẹ̀ yẹn orin àdúrà ti bẹ̀ sí fana ayé yín ẹ máa bá wa gbàwé tó wà lọ́wọ́ wọn yìí o tó bá ti ń pín fún yín ẹ lọ pín pamọ́ ẹ jọ̀ọ́ ẹ lọ fi pamọ́ o ẹ lọ fún ìwé yẹn fi pamọ́ ìwé yẹn ó sọ fún wa nípa ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ títí dé yunifásitì level èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo jẹ àǹfààní ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ ní 1979-23 bàbá wọn lọ́wọ́ àjọjà àǹfààní ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ ni o láwọn kò yí báyìí wọn ò rí mọ́ ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ wọn fẹ́ fún àwọn òkè ọya gbogbo wọn òun ló ń ṣe lọ́wọ́ owó wa lọ́nà fi ń tún sọ wọn ihun ìní wa olóṣè tí wọ́n máa fi ṣètò ọ̀pọ̀ ọ̀fẹ́ fún wa ìyẹn la fẹ́ ṣe lórílẹ̀-èdè Yorùbá yìí ó la fẹ́ ṣe lórílẹ̀-èdè Yorùbá yìí ohun ìní wa ti tó wa láti ti tọ́jú ara wa àwa tí a mọ̀ tá a jọ mọ aládé àwọn ọmọ olóko tí a gbàgbọ́ nínú òmìnira lórílẹ̀-èdè Yorùbá 22 àwọn kò ti tó fún wa láti jí lójú oorun wa ìwé tá a tó ń pín fún yìí ẹ̀jẹ̀ máa bá wa kàwé yìí ẹ máa bá rẹ́jísà sínú www.iretiodoyoruba.org ẹ ò wá ṣẹ́ mọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire oríire inú àbáyín kalẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire ẹ máa lóko yín lò ó pẹ́ tó ti fẹ́ máa jẹ tí máyé wọ́n lẹ̀ mọ̀wé kà ẹ bá ń pa yunifásitì tán ẹ ò ní ríṣẹ́ wọ́n ní kẹfẹ́ fẹ́ jápa níbo lè ń jápa lọ ẹgbẹ́ ìtọ́gbọ́tọ́gbọ́ àwọn tó jápa ọ̀pọ̀lọpọ̀ ló máa ń já sí mẹtírọ́yàsì ọ̀pọ̀lọpọ̀ ló ń wọ́pọ̀ sínú omi a ò jẹ́rú mọ́ àkókò ti tó àwọn tó wà ní òkè òkun wọ́n padà wá sí orílẹ̀-èdè Yorùbá àwọn ọmọ tó wà nínú òkè òkun wọ́n padà bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé ilé òun làpọ̀ síbi oko kò sí orílẹ̀-èdè tó ní ohun àlùmọ́nì ilẹ̀ tó ti bọ́ Yorùbá àwọn Yorùbá la ní àlùmọ́nì ilẹ̀ ní gbogbo àgbáyé àwọn àlùmọ́nì ilẹ̀ ní gbogbo àgbáyé ẹ lọ bèrè wò ẹ lọ wú àdúgbò dáadáa àlùmọ́nì ilẹ̀ wa tó wà tó tọ́jú wa ẹ jọ ẹ jẹ́ ká jí ju olúwa àwọn nìjẹ wọ́n jí lójú oorun wọn dàbọ̀ wọ́n jí lójú oorun wọn gbogbo àwọn wọ́n ti fọwọ́ sí lójú oorun wọn ẹ jọ ẹ máa bá wa kàwé yìí ìwé yìí ó sọ fún wa nípa ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ láti yunifásitì level ètò ìlera ọ̀fẹ́ ó ìwé yìí ló ń pín yìí àwọn arúgbó máa tọ́jú wọn wọ́n máa tọ́jú wọn o lórílẹ̀-èdè Yorùbá yìí o lórílẹ̀-èdè Yorùbá ti dòmìnira o. Ogun kan ya. Tí ìbísí mo dúpọ̀ láwọn ní ìtìrì Abẹ́lá ó ń pọ̀ pẹ̀lú Olori Adele sílẹ̀ Yorùbá láti wá bẹ̀rẹ̀ ìjọba wa wọ́n ti dìbò wọn tán aṣọ kan bàtọ́ bẹ́ẹ̀ dìbò pé ìbò tẹ́ẹ̀tì o oníwọ̀n kan ṣe pẹ̀lú orílẹ̀-èdè Yorùbá o èyí tá a ti já láti dòmìnira o òyìnbó iná fífún yìí yẹn ìwé iná fífún yìí yẹn ìwé tẹ́ẹ̀tì dòmìnira òun ló fífún yìí yẹn àgbègbè àti àbáyé ti bà á wọlé àti dòmìnira ẹgbà ẹyà méjì ní mẹ́ta ń jẹ. Pẹ̀lú ọ̀pọ̀lọ́ ẹ ò ní mọ̀ ṣùgbọ́n ẹ ò ní mọ̀ ìyàbọ̀ ẹ ò ní ṣerú mọ́ ẹ̀yin bàbá wa gbogbo orúkọ gbogbo kíkẹ́ ẹ kú oríire o àti toríire àwa ọmọ káàrọ̀ ojíire àwa ọmọlẹ́dẹ̀ àwọn ọmọlọ́gbọ̀ àti tòmìnira ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ ti toríire. Gbàkọ́ ẹ̀sìn méjì ní gbàkọ́ ẹ̀sìn tọkọtabo ni wọ́n jọ ń lọ ní méjì ní ìgbà Yorùbá nation. Mo fún ọ mẹ́rin. Ètò ìlera ọ̀fẹ́, ètò ọ̀pọ̀ ọ̀fẹ́,
àkọ́kọ́ àtọ́jú arúgbó wa ó wà bẹ́ẹ̀ ẹ̀yin màmá wa àwọn ọmọ yìí máa ṣoríire o àwọn ọmọ yìí máa rògbò wọn lò ó àdúrà tẹ̀ ń gbà lórí ọmọ lójoojúmọ́ ó ti ọlọ́run ti kọ́ ti gbà ó ti fẹ́ ìdí àti ẹ̀fẹ́ wa àwa ń tún yáyá tún yàyà lókùnlọ́pọ̀ ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa ká lọ pàdé ìjọba Adélé tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn òṣọ́kà màmá wa tí kì í fojúkọ náà ní tìyàn dọ́là àní ìkàyé aṣíwájú rere ó bá olórí àwọn ọ̀dọ́ ó bá wọn pọ̀ ní orílẹ̀-èdè Yorùbá ó pọ̀ láti wá bẹ̀rẹ̀ ìjọba ara wa èyí tí ìgbìmọ̀ àjọ àgbáyé ti fọwọ́ sí wọ́n ti gbà wá wọlé ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá òun la ṣe declaration orílẹ̀ Yorùbá o. ẹ̀kọ́ ọ̀fẹ́ fọmọ yín gbà. wọ́n sọ fún wọn pé ìbò tá a fẹ́ dì oníkọ̀ọ̀kan ṣe o pẹ̀lú orílẹ̀-èdè Yorùbá o wọ́n ní àwọn fẹ́ dìbò àdìpọ̀lọ̀ dìbò wọn wọ́n ti wá dìbò wọn tó ṣe wọ́n ti fẹ́ ìsìnkú wọn àwa náà wá fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ara wa ìjọba orílẹ̀-èdè Yorùbá ó ti dé orílẹ̀-èdè Yorùbá ó ti dúró òmìnira orílẹ̀-èdè Yorùbá ó ti dúró òmìnira orílẹ̀-èdè Yorùbá ó ti dúró gbogbo àdúrà tẹ́ ń gbà Ọlọ́run ti gbọ́ ó ti gbà ó ti ṣe ẹ má ṣe wàhálà mọ́ ẹ jẹ́ ká máa lọ sí gómìnà ọ̀fíìsì àwọn tó tó lórí ẹ̀tọ́ wa ibẹ̀ là ń lọ abẹ́ lọ bá wọn abẹ́ lọ bọ́ sí ẹ̀tọ́ wa àkókò ilé ayé wa ti dé ẹ bá ti ń gbàwé lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ ẹ bá ìwé yẹn bá wa pín o ẹ bá wa fi ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin làkókò yìí ẹlẹ́ni ìjọba náà ọ̀dọ́ ló fẹ́ máa ṣèjọba ilẹ̀ Yorùbá o ọ̀dọ́ ló fẹ́ ṣèjọba ilẹ̀ Yorùbá o ọ̀dọ́ là ń fẹ́ ló fẹ́ ṣèjọba ilẹ̀ Yorùbá ọ̀dọ́ láti ló kọ́ wọn lò wọ́n fẹ́ tí ẹ ti ẹ̀yin àgbàlagbà ẹ̀ ti ń jẹ tí wọ́n bá yẹ apá máa sọ pé ọmọ 60 ọmọ 70 kan máa rúùlù kọ́ńtì ẹ wo rúùlù àpọ̀ yẹn ìbá 56 years bàbá àtọmọ wọn rúùlù bẹ̀ ẹ ò jẹ́jẹ́ ọ̀pọ̀ pẹ̀lú abẹ́ rúùlù 40 years wọ́n fi rúùlù bẹ̀. wọ́n ti ń dẹrù sọ́kọ̀ díẹ̀díẹ̀ wọ́n ti ń dẹrù sọ́kọ̀ èjì wọn ò gbé gbogbo wàhálà Nàìjíríà. Ó ti kélé wa lọ́wọ́ àti lòmìnira a ò ṣẹlú mọ́ àwa àti Fúlàní a ò ṣe kọ́ o àwa àti Fúlàní a ò ṣe àṣẹ̀dẹ̀ kọ́ o a ò ṣe ìyà kọ́ o Ìgbò a ò ṣe kọ́ o lórí náà kọ́ èdè náà bí mọ orílẹ̀-èdè èdè náà bí mọ orílẹ̀-èdè èdè kọ́ ẹ̀yà kọ́ àṣà kọ́ òní wá lórílẹ̀-èdè Yorùbá gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tani lórílẹ̀-èdè Yorùbá èyí tá a mọ̀ sí Kogi Kwara Ọ̀ṣun Èkìtì Èkó Oǹdó Ọ̀yọ́ gbogbo afẹ́fẹ́ká àti parapọ̀ àti jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà a ò bá wọn Nàìjíríà mọ́ ẹ ò ní bá wọn Nàìjíríà mọ́ lórúkọ Jésù ẹ̀yin ọmọ Yorùbá o ẹ ò ní bá wọn Nàìjíríà mọ́ o ẹ ò ní bá wọn Nàìjíríà mọ́ o ẹ ò ní ṣerú fún ẹnìbọdì mọ́ o àwọn kò ti tó o àwa lọmọ aládé ọmọ olóògbé ni wá ọmọ Yorùbá ojúlówó ọmọ Ísírẹ́lì ni wá ẹ lọ wá ní dáadáa ojúlówó ọmọ Ísírẹ́lì ọmọ Yorùbá ojúlówó ọmọ Ísírẹ́lì ni wá ojúlówó ọmọ olóògbé ọmọ aládé ni wá àwọn lọ ẹ̀ka ó lọ ìpẹ́mọ́ máa wọnú ògbó wa. torí ẹbí kò ṣe ohun tìlẹ̀ wá bí. ó pọ̀ láìpẹ́ láì jìnnà tí ó lè ní Yorùbá tí pé bá ti dúmà ẹ wá ẹ máa wò ó ilé àwọn FM tó wà nísàlẹ̀ ìwé yẹn ó kọ ìjìnlẹ̀ FM ó kọ́kọ́ sínú ẹ̀ ẹ bá ti kọ́ọ̀bù ẹ̀ sórí fóònù yìí ẹ máa gbọ́ announcement wípé àkókò ti tó orílẹ̀-èdè Yorùbá ti dé orílẹ̀-èdè Yorùbá ti dúró o òmìnira Yorùbá ti dé o òmìnira Yorùbá ti dé o àfẹ́kọ́jà àjèjì sí yín láti jáde wá báyìí lọ́kùnlọ́kọ̀ ẹ máa tún yára tún yàyà ẹ máa lọ tí gómìnà fìsì yí ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ẹ lọ pàdé àwọn olórí Adélé máa bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ yọ̀tọ̀ láìpẹ́ láìpẹ́ ní o ẹ jọ o ẹ má jẹ́ kó jáde ìsìn yìí o ìpè máa dún o ìpè máa dún lẹ́gbẹ̀ẹ́ bá dẹ̀ ti dún ìbò máa tún yá tún yàyà lọ́kùnlọ́kọ̀ ká máa lọ gbọ́dọ̀ bì wọ́n lọ pàdé ìjọba Adélé ó máa bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ yọ̀tọ̀ láìpẹ́ láìpẹ́ ní o ìgbìmọ̀ àjọ àbáyé ti bá wọlé o àti tòmìnira o ojú ń lọ oṣù kọkànlá ọdún tó kọjá ní orílẹ̀-èdè Yorùbá ti dúró ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá lórílẹ̀-èdè Yorùbá ti dúró gómìnà wọn ti palẹ̀ tà wọn gómìnà wọn ti palẹ̀ tà wọn Buhari ti palẹ̀ tà ẹ̀ ó ti rán Yorùbá Tinubu ti palẹ̀ tà o wọn lè ṣàlẹ́jù wa o Tinubu ọmọ Yorùbá lòun ó lọ ṣèjọba ní Nàìjíríà ni o ó dàbí Obama ló tó jẹ́ Kenya ó lọ ṣèjọba ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ló ṣe rí o Tinubu lọ ṣèjọba ní Nàìjíríà ni o ó lọ ṣèjọba ní Nàìjíríà ni o ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ti dúró afẹ́fẹ́ sí ayọ̀ òmìnira ìgbìmọ̀ àjọ àgbáyé ó pọ̀ láti ọ̀dọ̀ ayọ̀ òmìnira láti òmìnira màmá wa jíbi ìsìnkú náà ní ìtìrì abẹ́lá lóluwà tó fún wa o màmá ní ìkàyé màmá síwájú rere màmá kẹ́rẹ́kẹ́rẹ́
ṣe fi lẹ́kùn nínú àwọn ìyá. Bàbá yìí ó ti gbé takuntakun, ó bẹ̀ sí ìgbà, ó lè fẹ́ ìjọba ìyá rẹ̀ padà. Ní ọdún yẹn ti bá àwọn ọmọ ìgbà ọ̀pẹ̀, wọ́n kọjú lẹ́kùn ìjọba pẹ̀lú. Wọ́n fà yá sílẹ̀, kúrú àtàkọ́lá, wọ́n fẹ́ràn ìjọba pẹ̀lú. Wọ́n bàbá yìí